Nǹkan tí mo fẹ́ sáré sọ lórí fídíò tí mo gbé síwájú yìí ni pé ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ ti rí pàápàá jùlọ Sowore onísọkúsọ ojú yín ò fọ́ wọ́n ní pé wọn ò ní jẹ́ kí èèyàn kan wá kàǹpé lásán ni gbogbo yín bẹ̀rẹ̀ sí sunkún ó níye oṣù tẹ́ fi sunkún lórí ayélujára tẹ́ ń sunkún kiri tẹ́ ń ṣẹnu yín tẹ́ ń gbẹnu yín nígbèkúgbè nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ fún pósítà Aṣíwájú yìí níbí báyìí nílẹ̀ Ìgbò tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣerú ẹ̀ fún Òbí nílẹ̀ Yorùbá èyí tó bá sọ̀rọ̀ nù yín kò ní í dáa fún un nítorí pé gbogbo yín àárí kẹ́ ẹ̀ kọ̀ǹdẹ́mù ìwà burúkú tí wọ́n rán àwọn obìnrin tí wọ́n fún lówó kán lọ́ọ́ máa ṣe yìí tòótọ́ gbogbo bí pósítà Òbí náà bá wà nílẹ̀ Yorùbá tí wọ́n bá bẹ̀rẹ̀ sí lọ kó kúrò tán bẹ̀rẹ̀ sí fàya kò sẹ́nìkan tó gbọ́dọ̀ sọ̀rọ̀ tàbí tó bá lọ di ọjọ́ ìdìbò tí wọ́n bẹ̀rẹ̀ sí lé gbogbo ẹ̀yin ẹgbẹ́ Òbí kúrò ní polling booth ìgbà ilé máa gbé sórí ayélujára máa sunkún kiri ṣé nǹkan tó ń rán àwọn obìnrin lọ ṣe ṣó dáa Sowore kí ni opinion ẹ lórí nǹkan tí wọ́n ṣe yìí ẹ̀yin olórí burúkú yìí.